ẹ káwọn padà sórí fọ́nrán mi tí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. No matter what I do, they will still abuse me. Abala òwe àti ìtumọ̀ apá kẹjọ. Òwe ìkíní, ogún ọmọdé kò lè fagbó ogún ọdún. Well explanatory. Ìyẹn ni wípé tàbá ní ogún ọmọdé ní ibì kan ní agbègbè kan, wọn ò lè jọ fagbó papọ̀ fún ogún ọdún. Ìmí nínú wọn máa ṣẹ̀wọ̀n, ó máa bẹ́wọ̀n lọ. Ìmí máa ní heart problem, ìmí máa ní kidney problem, ìmí máa rìn lọ. Ọ̀nà ṣe sọ pé ogún ọmọdé kò lè fagbó ogún ọdún. Òwe ẹlẹ́ẹ̀kejì, gbogbo ọ̀rọ̀ ló ń ṣojú very dark man. Ìyẹn ni wípé tẹ́ bá ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀rọ̀ tó ṣojú ẹni kòró àti eléyìí tí ò ṣojú ẹni kòró, ẹ kàn sí Rattle Gang, president Rattle, ìyẹn very dark man, well explanatory, kò sí nǹkan tí ó mọ̀. Ìwọ tó bá nífẹ̀ẹ́ sí fọ́nrán yìí, mo fẹ́ kó bá mi tẹ like, kó dẹ̀ bá mi share ẹ̀ nígbà tó bá ti subscribe sórí fọ́nrán wa dáadáa. Òwe ẹlẹ́kẹta tí a máa fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ lónìí, bàbá lógún ẹrú tá a níwọ̀n fa ogun, èèyàn ò kan EFCC. Tí EFCC bá gbá ẹ mú, àwọn gan ni àlọ́kọ́ lóhun gbígbé. EFCC no send your tata. But let me tell you, ọ̀fẹ́ ọ̀bẹ inheritance ẹni God will wọ́n ask you. investigate wọ́n á gbé ẹbí ọmọ yahoo tàbá lógún ẹrú ní fún ọ̀fà ọgbọ̀n ní ọ̀pọ̀ EFCC.